Ààrẹ Bọ́lá Tinubu sọ àsọyé pàtàkì níbi àpérò kẹrin ti All Progressives Congress APC tó wáyé nílùú Àbújá níbi tó ti tẹnumọ́ ìṣọ̀kan, ìlọsíwájú àti ìfarajìn sí àwọn ìlànà ìjọba olómìnira. Ó ṣàpèjúwe àpérò náà gẹ́gẹ́ bí àkókò pàtàkì fún ẹgbẹ́ náà àti ìjọba olómìnira Nàìjíríà. Ó sì rọ àwọn ọmọ ẹgbẹ́ láti dojúkọ àwọn àfojúsùn àpapọ̀ dípò ìfẹ́ ara ẹni. Nígbà tó rántí bí wọ́n ṣe dá ẹgbẹ́ náà sílẹ̀ ní ọdún 2013, ó gbóṣùbà káre fún àwọn olùdásílẹ̀ rẹ̀. Ó sì pè fún ìfarajìn tí kò ní dínkù sí ìrántí ẹgbẹ́ náà ni. Ààrẹ tẹ̀síwájú pé a dá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC sílẹ̀ gẹ́gẹ́ bí pẹpẹ fún ìyípadà orílẹ̀-èdè yìí tí kì í ṣe irinṣẹ́ fún ìfẹ́ olóṣèlú kankan. Ó fi hàn pé ìṣọ̀kan ni agbára tó lágbára jùlọ tí ẹgbẹ́ náà ní. Ó sì kìlọ̀ ìlòdì sí ìyapa inú ẹgbẹ́ tí ìgbéraga tàbí ìfẹ́ ara ẹni lè fà. Bọ́lá Tinubu tún sọ pé ẹgbẹ́ náà wà láti dá ìjọba ẹgbẹ́ kan ṣoṣo sílẹ̀. Ó sì jẹ́ kó di mímọ̀ pé ó gba ìfarahàn alátakò tó lágbára gbọ́. Ó tún tẹnumọ́ pé àwọn àtúnṣe òfin ìdìbò jẹ́ àbájáde ìlànà ìjọba olómìnira tó bófin mu àti ìlànà tó péye nípa ìṣàkóso orílẹ̀-èdè. Ààrẹ Tinubu ṣàlàyé àwọn àṣeyọrí ìjọba rẹ̀ lábẹ́ ètò Renew Hope Agenda pẹ̀lú ìdàgbàsókè amáyédẹrùn, ìtúnṣe ètò ọrọ̀ ajé, ìgbéga àti ìgboyà àwọn olùdókòwò. Ó ní òun mọ̀ pé àwọn ìṣòro kan ṣì wà bíi ìpèsè iná mọ̀nàmọ́ná àti àwọn gbèsè, ṣùgbọ́n ó fi dá àwọn ọmọ Nàìjíríà lójú pé àwọn ètò bíi ìdásílẹ̀ ilé-iṣẹ́ tuntun tí à ń pè ní Grid Asset Management Company yóò ran àwọn lọ́wọ́ láti mú agbára iná pọ̀ sí i àti láti mú kí nẹ́tíwọ̀kì iná orílẹ̀-èdè lágbára sí i. Ó tẹnpẹlẹmọ́ pé àwọn ìfarapa àti ìṣòro tí à ń faradà lọ́wọ́lọ́wọ́ jẹ́ àwọn ìgbésẹ̀ pàtàkì tí yóò yọrí sí ìlọsíwájú rere àti àlàáfíà ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ní ọjọ́ iwájú. Ààrẹ tún bá àwọn gbòógì inú ẹgbẹ́ náà sọ̀rọ̀ tààrà. Ó sì gba àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin níyànjú láti kópa sí i nínú ìṣàkóso àti ìpinnu. Ó pè fún ìwò títọ́ àti ìṣọ̀kan láàrin àwọn aṣojú níbi àpéjọ náà. Ó sì fi ẹ̀mí ìmoore hàn sí àwọn olórí ẹgbẹ́ àti àwọn olùṣètò. Ní ìparí, ó gba àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sí ipò tuntun níyànjú láti darí pẹ̀lú ìtẹríba, ìfarahàn gbangba àti ìran rere. Nígbà tí wọ́n gbọ́dọ̀ tẹ̀síwájú láti fa àwọn ojú tuntun wá sínú ẹgbẹ́ àti láti mú ìjọba olómìnira Nàìjíríà lágbára sí i fún ọjọ́ iwájú. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.